ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ìdálù níṣèlú gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ, bí a ṣe ń ṣe nílùú ibìkan èèwọ̀ ni níbòmíràn o. Èyí ló dífá fún ìlú kan tí wọ́n ń pè ní Òwú Òkúta, níbi tí ó ti jẹ́ èèwọ̀ ni láti gún iyán tàbí ta ẹ̀pà. Ìjọba ìbílẹ̀ Ayédèrè ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni Òwú Òkúta wà o, kò sì fi bẹ́ẹ̀ jìnnà sí ìlú Ìwó. Oníròyìn Yorùbá ṣe àbẹ̀wò sí ìlú náà láti wádìí tí wọn kò fi gbọ́dọ̀ ta iyán tàbí ta ẹ̀pà níbẹ̀. Nínú ìwádìí náà ló fi hàn pé wọ́n lè gún iyán jẹ òun nínú ilé wọn ṣùgbọ́n wọn kò gbọ́dọ̀ tà á. Ẹnìkan lára àwọn àgbà ìlú Kùsà tó bá oníròyìn Yorùbá sọ̀rọ̀, ọmọọba Ṣẹ́gun Adéìgbé ṣàlàyé pé àwọn tó hùwà ṣàkó ìwà náà nígbà kan gbogbo ìdílé náà ló ti parun o. Nígbà tí àwọn ẹ̀sìn ìgbàlódé bẹ̀rẹ̀, àwọn kan gbé ìgbésẹ̀ láti kọlu èèwọ̀ yìí nítorí wọ́n gbàgbọ́ pé kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀ sí àwọn o. Àmọ́ kí gan ló pinlẹ̀ èèwọ̀ yìí? Nítorí pé oúnjẹ tó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá ni iyán àti ẹ̀pà o, tó sì jẹ́ pé ó wà lára àwọn nǹkan tí àwọn kan fi ń ṣe ọrọ̀ ajé wọn ní àwọn ibì kan o. Nínú ọ̀rọ̀ rẹ̀, ọmọọba Ṣẹ́gun Adéìgbé ṣàlàyé pé ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ ní ìgbà àtijọ́ o, nígbà tí Ajíbọ́sìn tó jẹ́ ọmọ Odùduwà ní Ilẹ̀ Ifẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún gba adé. Ọmọ Odùduwà ni Ajíbọ́sìn jẹ́ o, ó sì jẹ́ ọmọ tí bàbá rẹ̀ fẹ́ràn láti máa gbé mọ́ra. Lọ́jọ́ kan tí bàbá rẹ̀ gbé mọ́ra ló bẹ̀rẹ̀ sí ní fi adé àárí sí bàbá rẹ̀ dé sórí ṣeré o. Láti ibẹ̀ ló sì di pé tí wọn kò bá dé adé náà fún un, ẹkún ni yóò máa sun o. Ọmọọba Adéìgbé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìtàn sọ pé ìhùwàsí ọmọ náà ló mú kí àwọn òbí rẹ̀ pinnu láti wo àkọsẹ̀jayé rẹ̀. Nínú ìwádìí náà ni wọ́n ti mọ̀ pé ó wà nínú àkọsẹ̀jayé Ajíbọ́sìn láti di ọba o. Kò ń ṣe ẹ̀ṣẹ̀ o kí ọba méjì máa dé adé nínú ìlú kan o. Èyí ló mú kí wọ́n ṣe ìlú tùtù dó fún Ajíbọ́sìn o. Jagunjagun ni Akíndélé o, tó tún jẹ́ Ajíbọ́sìn nígbà ayé rẹ̀, yàtọ̀ sí pé ó jẹ ọba. Nígbà tí Akíndélé dàgbà, ó wàjà, ṣùgbọ́n kó tó di pé ó wọ àjà, ó sọ fún àwọn ọmọ rẹ̀ pé ní ìgbàkígbà tí ìlú Kùsà bá wà nínú ìyọnu tàbí ogun kí wọ́n pe òun o. Lẹ́yìn àsìkò díẹ̀ tó wọ ilẹ̀, àwọn ọmọ rẹ̀ dẹ̀jà lọ́jọ́ kan láti dán bàbá wọn wò bóyá lóòótọ́ ni òkú rẹ̀ yóò dìde láti gbèjà wọn. Bí wọ́n ṣe pè ó jáde pẹ̀lú ẹṣin rẹ̀ àti idà lọ́wọ́ o. Bó ṣe jáde ló sáré lọ sí inú ìlú tó sì fi idà ọwọ́ rẹ̀ bẹ́ orí gbogbo àwọn tó bá ti pàdé lójú ọ̀nà. Ìtàn láti ẹnu ọmọọba Ṣẹ́gun Adéìgbé fìdí rẹ̀ múlẹ̀ pé bí ó ṣe dé àárín ìlú ni ẹṣin rẹ̀ ṣàdédé yọ̀ ṣubú o. Bó ṣe ń sáré lọ, kò mọ̀ pé ìyá kan tó máa ń sa iyán nínú ìlú ti da èèpo iṣu tó bẹ sí àárín ọ̀nà. Èpo iṣu náà ló yọ̀ ṣubú o. Akíndélé padà dìde o, àmọ́ kò pẹ́ tó sáré síwájú díẹ̀ ló tún yọ̀ ṣubú. Nígbà tí yóò tún wo ilẹ̀, ó rí i pé èèpo ẹ̀pà tí obìnrin kan tó ń yan ẹ̀pà tà ló da èèpo náà sí àárín ọ̀nà. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ló mú kí ó fura pé ó ṣeé ṣe o kó jẹ́ ìkìlọ̀ o. Èyí mú kó dẹ́sẹ̀ dúró díẹ̀ o, tó sì wá rí pé àwọn ọmọ rẹ̀ ló ti ń bẹ́ lórí láti ìgbà tí ó ti wọ inú ìlú náà wá. Ìṣẹ̀lẹ̀ yìí ló mú kí ó kìlọ̀ fún àwọn ọmọ rẹ̀ pé ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti máa gún iyán tàbí ta ẹ̀pà nínú ìlú Kùtà náà. Títí di òní, kò sí ilé oúnjẹ tí ẹ lè dé ní ìlú Òwú Òkúta tí ẹ lè rí iyán rà o. Bákan náà ni wọn kì í ta ẹ̀pà níbẹ̀. Èyí kò túmọ̀ sí pé wọn kò lè jẹ àwọn oúnjẹ méjèèjì wọn o. Wọ́n ń gbin iṣu o, àmọ́ wọn kì í gbin ẹ̀pà níbẹ̀. Ọmọọba Adéìgbé ti sọ fún oníròyìn pé bí ìgbà tí èèyàn gbé ọmọ sí ni fún ẹni tí ó bá gbin ẹ̀pà. Àwọn ọmọ ìlú Kùsà lè ra ẹ̀pà ní ibòmíràn o, àmọ́ kò sí fún títà ní ìlú wọn. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn. Ẹ ṣé púpọ̀.
jígí alára kẹrìnlélógún.